bàbá mi kí ló fẹ́ ọmọ fẹ́ rè ohun tó fẹ́ yẹn náà lẹ́nu abẹ́gé kò sọ̀rọ̀ mẹ́ ohun tó lébùsì bá fẹ́ ní kẹfẹ́. Sunday Igboho Òòṣà ó sì fẹ́ fi ìrù ẹkùn lọ́lẹ̀ káàkiri gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà ní ìpínlẹ̀ Èkó àti gbogbo ẹ̀yin ọmọ ìlú pátá tẹ́ ẹ jẹ́ ọmọ Etí Ọ̀sà local government ní ìpínlẹ̀ Èkó, mo kí gómìnà wa ní ìpínlẹ̀ Èkó alàgbà Babájídé Sanwó-Olú tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Mo kí yín lápapọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìjòyè àtàwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó pátá, ní pàtàkì ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Ọpẹ́ ni f'Ẹlẹ́dùà pé ẹ̀yin náà ti láǹfààní láti rí ààbò tó dájú látọ̀dọ̀ Chief Sunday Igboho Òòṣà. Ẹ ti pèpè fún ìrù ẹkùn lágbègbè yín pé ẹ fẹ́ kí ìrù ẹkùn kó wá kún àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lágbègbè yín láti máa dáàbò bo àwọn ọmọ Yorùbá lápapọ̀ tí wọ́n ń gbé ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Mo mà kí yín kú oríire. Chief Sunday Igboho ti fọwọ́ sí pé kí wọ́n wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Èyí tọ́pẹ́ púpọ̀ fún yín. Adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ Chief Sunday Igboho láti gbà láti lọ fi ìrù ẹkùn lọ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. A wá ń fi àsìkò yìí ké sí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà pé lọ́jọ́ tí wọ́n bá máa fi ìrù ẹkùn ẹ̀ṣọ́ aláàbò èyí tí Sunday Igboho ọmọ Adéyẹmọ dá sílẹ̀, kí wọ́n túyáyá kí wọ́n túyàyà kí wọ́n wá fi ìdùnnú wọn hàn láàfin ọba Elégùṣì ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Bákan náà, irú àwọn wo ló yẹ kí wọ́n parapọ̀ lédè òyìnbó kí wọ́n join ìrù ẹkùn? Àwọn tí wọ́n bá ní ìwà ọmọlúàbí ìwà yíyẹ ládùúgbò, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti join ìrù ẹkùn. Nítorí pé ìrù ẹkùn kò dàbí ẹgbẹ́ OPC tó jẹ́ pé irú wá ògìrì wá, òun ló ń wá join ẹgbẹ́ OPC, ṣùgbọ́n àwọn ọmọlúàbí àwọn ni ìrù ẹkùn ń pèpè fún pé kó wá join ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Ìdí ni pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà wọ́n á mọ kọ̀rọ̀kọ́ndù gbogbo agbègbè wọn pátá. Ibi tí àwọn tí wọ́n ń ṣe àṣemáṣe tán bá fara pamọ́ sí, gbogbo ibẹ̀ pátá ni àwọn ọmọ ìbílẹ̀ Etí Ọ̀sà ni wọ́n máa mọ̀ pátápátá. Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì pé àwọn tí wọ́n ń gbé ibẹ̀ gangan, àwọn ló yẹ kí wọ́n jẹ́ òléwájú nínú àwọn tí wọ́n máa join ìrù ẹkùn security. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìlú tó bá ti lọ́ba tó ti níjòyè, irú ìlú bẹ́ẹ̀ kò yẹ kí àwọn oníjàgídíjàgan kí wọ́n pọ̀ ju àwọn tó ń jọmọlúàbí níbẹ̀ lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n á lọ sáàfin ọba Elégùṣì, ìyẹn ni ọba Saheed Adémọ́lá Elégùṣì, láti lọ gba àṣẹ ẹni tí wọ́n máa fi sílẹ̀ tó máa jẹ́ olórí ìrù ẹkùn níbẹ̀. Ọba Saheed Adémọ́lá Elégùṣì á farú ẹni bẹ́ẹ̀ kalẹ̀, á fọwọ́ sí i. Ọba yìí á sì ti mọ̀ pé ọmọlúàbí nírú ẹni bẹ́ẹ̀,
tí kì í ṣe pé ó máa wá dojú ìjà kọ kábíyèsí nígbà tó bá yá. Mo kí yín kú oríire ẹ̀yin ọmọ ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà. Bọ́rọ̀ yìí ṣe ká mi lára tó tí mo ní kí n wá sọ fún yín pé ẹ kú àfojúsọ́nà. Mi ò rántí sọ fún yín pé gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire tẹ́ ń tẹ́tí gbọ́ mi lákòókò tá a wà yìí pé kẹ́ ẹ bá mi tẹ bọ́tìnì subscribe bẹ́ ẹ ṣe ń gbọ́ ètò yìí, kẹ́ ẹ sì bá mi tẹ bọ́tìnì love and like, kẹ́ ẹ bá mi pín ètò yìí káàkiri kó délé kó dóko. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ ọba Saheed Adémọ́lá Elégùṣì pé wọ́n kú ìfojúsọ́nà ìfilọ́lẹ̀ ìrù ẹkùn. Gbogbo tẹlẹ́rú tẹlẹ́mù tó wà ní ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà ńṣe ló yẹ kí wọ́n máa jó jàgínníyòdò pé ààbò ó ti dé bá àwọn níbẹ̀. Báwo ni gbogbo ìtòlẹ́sẹẹsẹ yìí ṣe wá fẹ́ lọ? Ìtòlẹ́sẹẹsẹ yìí máa lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá nínú àjọ ìrù ẹkùn security bó bá ṣe là á sílẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ìtòlẹ́sẹẹsẹ yìí ṣe máa lọ pátá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà tẹ́ ẹ wá ṣe baba kẹ́ ẹ pẹ́ sí Chief Sunday Ìgbòho nílé rẹ̀ nìbàdàn, mo máa kí yín. Mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, mo kí yín tológun tológun. Ẹ ti gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ lẹ́nu Chief Sunday Ìgbòho òòṣà. Àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé pátá, gbogbo ẹ̀ pátá lẹ ti gbọ́ látẹnu ọ̀gá àwọn ìrù ẹkùn security. Ohun tó sì máa dáa jù ni pé kẹ́ ẹ tẹ̀lé gbogbo àbá àti ìmọ̀ràn tí Chief Sunday Ìgbòho tó sọ fún yín pátá. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tó jẹ́ oníwà láabi kó pẹ̀lú yín láti máa ṣe ìrù ẹkùn tàbí láti jẹ́ ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn. Ẹ má fi ìrù ẹkùn tẹ́ ẹ gba àṣẹ láti jẹ́ ọ̀kan lára wọn kẹ́ ẹ máa fi halẹ̀ mọ́ àwọn èèyàn nígboro. Iṣẹ́ tí wọ́n bá ní kẹ́ ẹ fi ṣe òun náà ni kẹ́ ẹ máa fi ṣe. Kẹ́ ẹ máa fi dáàbò bo àwọn ọmọ Yorùbá. Kẹ́ ẹ máa fi ran àwọn ìjọba lọ́wọ́ bí ọlọ́pàá, bí sójà. Kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́, kẹ́ ẹ máa kún wọn lọ́wọ́ níbikíbi tí nǹkan bá ti dojúrú. Kí wọ́n lè ṣàṣeyọrí, kí ìyìn àti ọlá lè máa bá Chief Sunday Ìgbòho pé ọpẹ́lọpẹ́ Chief Sunday Ìgbòho òun ni ó jẹ́ káwọn rí ojútùú sí àwọn làásìgbò èyí tí ó ń ṣẹlẹ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà. Wọ́n sọ pé ẹni tí ọlá bá yẹ ni ká fi ọlá fún, ẹni tí iyì bá yẹ ni ká fi iyì fún. Chief Sunday ọmọ Adéyẹmọ òun ni Olódùmarè ń gbé ọlá àti iyì fún lọ́wọ́lọ́wọ́ báyìí nípa kó dáàbò bo ilẹ̀ Yorùbá. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé bẹ́yìn náà rẹ́nu lẹ̀ ẹrẹ́nu ọkọ́? Ẹni mélòó ló lè ṣàyà gbàǹgbà jáde pé òun lágbára láti lọ kojú àwọn Fúlàní lásìkò tá a wà yìí? Kò sí. Ìdí rèé tá a gbọ́dọ̀ fi dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ pé ó kú iṣẹ́ ká kan sára sí i. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà nínú àwọn ẹgbẹ́ kan tó ń jàjà fún òmìnira orílẹ̀ Nàìjíríà tàbí òmìnira ilẹ̀ Yorùbá, tẹ́ ń pèpè fún ààbò ilẹ̀ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ̀yin ẹgbẹ́ bíi OPC, Ìṣọ̀kan Oòduà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a mọ̀ pé gbogbo yín pátá lẹ ti ń darapọ̀ mọ́ ìrù ẹkùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìlànà àtòfin tí ìrù ẹkùn bá fi lélẹ̀ òun ni kẹ́ ẹ máa tẹ̀lé. Ní pàtàkì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìbílẹ̀ Etí-Ọ̀sà local government. Lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo yín pátápátá. Mo kí kábíyèsí ọba Elégùṣì àti àwọn ọba tó wà lábẹ́ wọn pátápátá. Mo kí gómìnà wa Babájídé Sanwó-Olú.
àti gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́ pọ̀ ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà ẹ kú iṣẹ́. Mo wá fẹ́ mú yín rin ìrìn àjò kan báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. A máa lọ sí ààfin Chief Sunday Igboho ní ìlú Ìbàdàn. Kẹ́ ẹ wá lọ gbọ́ àwọn àlàyé tí Chief Sunday Igboho tó ṣe fún àwọn tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà tí wọ́n sọ wípé àwọn fẹ́ gba àṣẹ láti di ọmọ ẹgbẹ́ Ìrù Ẹkùn. Kẹ́ ẹ wá gbọ́ àlàyé tí Chief Sunday Igboho tó sọ fún wọn. Àlàyé tó ṣe fún wọn ó jẹ́ àlàyé pé Chief Sunday Igboho ó jẹ́ ẹni tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ó sì jẹ́ ẹni tó kóyàn mọ́ra. Nínú àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ, kì í ṣe ẹni tó jọra ẹ̀ lójú. Nínú àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ, kì í ṣe ẹni tó mọtara ẹ̀ nìkan. Nínú àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ, ó jẹ́ kí wọ́n mọ̀ wípé Olódùmarè àti ìjọba wà lẹ́yìn òun. Tí kì í bá ṣe pé ọpẹ́lọpẹ́ President Bola Ahmed Tinubu, òun ò bá má láǹfààní àti jẹ́ ẹni tó dá Ìrù Ẹkùn sílẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́ba ní ilẹ̀ Yorùbá pé wọ́n ṣeun. Ó dúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu pàápàá àti gbogbo àwọn ìjòyè àtọba pátá àtàwọn tí wọn kì í ṣèjòyè tí wọn sì kì í ṣọba àmọ́ tí wọ́n jẹ́ èèyàn kàǹkàkàǹkà. Ní pàtàkì, ó dúpẹ́ lọ́wọ́ ọba Ṣómólú, ọba Gbọ́láhàn Tímsìn. Ó dúpẹ́ lọ́wọ́ wọn Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ni ọba Ṣómólú Bàrígà. Ó dúpẹ́ lọ́wọ́ wọn, ó láwọn bàbá òun nìyẹn tí wọ́n ń fóun ní ìtọ́sọ́nà. Ó yá, ẹ jẹ́ ká lọ sáàfin Sunday Igboho ká lọ wo fídíò yìí. Bẹ́ẹ̀ sì ṣe ń wo fídíò yìí, ẹ máa bá wa tẹ bọ́tìnì love and like. Ọwọ́ tẹ́ fi ń tẹ ọwọ́ yín ò ní gbóná mọ́ yín lára. Ọwọ́ tẹ́ fi ń tẹ àkàndù ò ní mú ẹ ní fi gbọ́mọ sí. Gbogbo ojú tó ń wò mí pátá àwòlà lójú yín máa wò. Ó yá, ẹ jẹ́ ká wo fídíò náà. Within ourselves, àwọn kan nísìnyí nínú ẹgbẹ́ wa, àwọn kan ní títorí pé wọ́n ṣe restructure Ìrù Ẹkùn ní Lagos State, àwa aṣọ̀kan alọ́bẹ̀ ó máa ń kan pull out pé àwọn olè bá wa péjú mọ́ torí pé ẹgbà sẹ́ẹ̀tì Ìrù Ẹkùn. Ẹgbà sẹ́ni tó lọ́rùn gbàgbà. Fine. Kí ni Ìrù Ẹkùn dá lé lórí? Ṣebí láti flush àwọn olórí burúkú tí wọ́n wà ní tó ń dà wá láàmú. Tí bá mẹ́sì kan lẹ̀ tún jẹ́ fún ayé náà tó tẹ̀ bá wa dúró. Fine, but tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n criticize yìí náà, àwọn máa múra àwọn lẹ̀ ní o. Ẹ wá energy tí a fẹ́ fi múra wá lẹ̀ yìí, ibi tá ti lè lò wà. Àṣẹ nígbà tí ṣe máa Ìrù Ẹkùn àti odò akámọ́lera káàkiri, ibi tá ti lè lò wà, ẹ jẹ́ ká jọ wọnúgbó ká lọ lò ń bẹ̀. Wọ́n ní sọ lórí burúkú ti tẹ̀ tí wọ́n ń padò pé Ìrù Ẹkùn kan oko rẹ̀ nísìnyí wọ́n ti lé ọba yín kò ní àwọn Fúlàní ti lé kò ní ilé kò lè lọ òtẹ́rí tó ń lọ sí community rẹ̀ mọ́. Ní ó ti já látakò Ìrù Ẹkùn ní Lagos State. Ẹ jẹ́ kí abára wa sọ̀rọ̀ with speaking one voice. Morning, sir. With you speaking one voice. Nígbà tó ń sọ wọ́n ní olóyè ó ń tẹ̀lé Tinubu. Bí Buhari ṣe jó lórí burúkú yẹn gan fún 8 years wọn ò criticize Buhari, àwọn eléwúrẹ́ yóò criticize ẹ̀ náà, wọ́n tò lẹ́yìn ẹ̀ ni. Bí Buhari ṣe jó lórí burúkú tó ẹ̀ for 8 years wọ́n dúró pẹ̀lú ẹ̀ ni. Ṣé bàbá ẹ̀ lágbára láti tẹ́lá ọ̀ṣọ́ bẹ́ẹ̀? Nígbà tó bá ní à ń pọ́n Tinubu lé, à ń tẹ̀lé Tinubu, ṣé bàbá rẹ̀ lẹ́ẹ̀kì ń tẹ̀lé? Ìgbésẹ̀ tá à ń gbé lórí Ìrù Ẹkùn lé ní sìn, à ń fi ìwọ̀nù gbó sí gbá tá à ń káàkiri yẹn. Ṣé bàbá tiẹ̀ lè sọ pé ká ní sòwò? Táìmù Buhari sá tó bẹ́ẹ̀. Sá tó bẹ́ẹ̀. Kékeré ta ṣe láyé Buhari ṣe bó ní kọ́ lọ pa mímọ́ lé. Náà nísìn, bàbá yẹn wá fún wa láyè pé gbogbo àwọn tí ń da àwọn fámìlì yẹn láàmú nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá lòun, ẹ flush wọn jáde. Ọwọ́ là ń ṣe ń pọ́nlé. Ṣé amọ̀tàn mélòó bàbá rẹ̀ lè ra bárẹ̀ fún wa pé ká fi sónú gbó? Amọ̀tàn mélòó ni bàbá rẹ̀ ti gbé kalẹ̀ pé tí Nàìjíríà gbọ́n bá lọ yá ẹ fèsì wọn? Tí Nàìjíríà gbọ́n bá láwọn fẹ́ nǹkan tá à ń ṣe sí tán ká mọ̀tàn kìí jáde tán fèsì wa, ogun mélòó la fẹ́ máa jà? Àwọn ìjà gbọ́n fúlàní ti dà àwọn fáwọn dúlà aláàmù
àtùmọ̀ fèsì ogun tilẹ̀ tá lè lógun Nàìjíríà jà amọ̀tàn pé lọ́la lẹ̀ àwọn tó ní ká mọ̀ nìṣó ìbọn mílíọ̀nù náà lè rà fún wa but aróore ọ̀fẹ́ àbáyẹn gbà kó jẹ́ Yorùbá ó tún wá jẹ́ Yorùbá tó fẹ́ràn Yorùbá tó bá jẹ́ Yorùbá mi tó ní no ìṣúná ọba sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ Yorùbá mi tó bá ní no sàtó bẹ́ẹ̀ àlìsè ṣé báwọn kan dìde láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n láwọn fẹ́ sí ìjàgbára bàbá kó gbọ́n lẹ̀ ó pa wọ́n rẹ́ ni àwọn militant tó jáde láyé bàbá Ọbásanjọ́ ó mú gbogbo wọn gbà mọ́jọ́ lọ́wọ́ wọn ó sára fún wọn bàbá abẹ́lé ó fi wá pé ẹ fọwọ́ kún ìjọba lọ́wọ́ kẹjọ ṣe mo fún yín láyè bàbá tó wá pé gbogbo àwọn bá ó fi bàbá òní lédi wọn ó yẹ lọ support àwọn ọmọ yẹn mo gbà pẹ̀lú yín ẹ wá ní ká mo bù àti ṣe lóṣèlú wọ́n sọ àjàgbára kan fún mi tí ó tẹ̀lé olóṣèlú ẹ kàn sí dábọ̀ ẹ̀ kan. tí ò ní bá bọ̀ kó politician ṣé àṣàyí dògùn bọ̀ ní kòkó lè wà. tó dẹ̀sùn láyé ìjọba ológun gbà láyé ògùn àgbà yẹn wọ́n lè kó nílùú wọ́n wá lọ sáìn orí kan sáìn ní Ghana tọ́wọ́ wípé òun ò ní pariwo mọ́ òun jà mọ́ èmi lo 2.5 years nínú prison Benin ìgbà tó pé tí wọ́n yọ mí jáde after 2.5 years tó pé 5 years mo pé wọ́n dá mi padà wálé òun ò lù tó báyẹn kò lówó yẹn ó sọ̀rẹ́ndà ojúkú ní amọ̀tàn ó ní gbogbo ó ní resources bẹ́ẹ̀ ni kò lówó yẹn tó fi sọ̀rẹ́ndà rẹ̀ ìgbà tó padà dé ọlọ́jọ́ yẹn Afghan ẹgbẹ́ alákòókò ẹ wá dá ọkọ̀ fún mi pé eléyìí jìjàgbara ọ̀pọ̀tẹ́ irọ́ ni kọ́nsẹ̀ nìkan èmi tẹ̀fẹ́ gbẹ́ nìkan àwọn tí wọ́n náà jà láyé oye bàbá bá sọjọ́ nígbà tẹ́ bí ẹgbẹ́ kan náà dé PDP bí wọ́n lọ jẹ́ ìwọ̀n náà lọ gbowó ní ilé bí wọ́n parọ́ ìyàwó lọ fẹ́ jà èmi dẹ̀ rí tẹ́lẹ̀ kí n tó sọ pé mo fẹ́ sọpọ́tì èmi ò sọ pé mo fẹ́ jìjà agbára kí Nàìjíríà ọ̀pẹ́ tẹ́lẹ̀ olóṣèlú lè mi ń tẹ̀lé gbogbo fọ́tò àwọn olóṣèlú ló kún bí ẹ̀rí Oyèlọ́lá rí gbogbo wọn àwọn Ṣẹ́gun Òní mo ti wà pẹ̀lú wọn ti pẹ́ tẹ́mi ti bàbá lọ́jà ló fà mí sí láyìn gbogbo wọn ara wọn ni mo ti make ẹ̀ ilẹ̀ ní parọ́ fún mi tí ọba sọ lówó tó jẹ́ ìjì mi tòsí mọ́ ìmí náà lówó lọ́wọ́ kò sí ìgbàgbọ́ tó fẹ́ wá mi débi pé kẹ́nìkan ẹ̀fà ṣé Fúlàní fẹ́ dì mí lọ́nà ni ṣé mo lọ́mọ tí Fúlàní fẹ́ jí gbé ni tipẹ́tipẹ́ mo ti ń sọ kí n tó láti bí 2013 mo ti kó gbogbo family mi kó Nàìjíríà wọn ń gbé bí tí o tẹ̀ tí ṣe ogun Fúlàní pé wọ́n máa lọ́n ká ìmọ̀kò ẹ ti understand but tí mo bá sọ wípé mo fúlájú mi lẹ̀ káwọn Fúlàní gba gbogbo ilẹ̀ wa èmi ni mo kọ́ láyé tọ́lọ́dẹ̀ fẹ́mi lágbá láti fèsì wọn kí ló ti mi ní bá wọn fà gbogbo ta ní àfilẹ̀ ni gbogbo mọ́tò ti ń bẹnu lé mi mo ní nǹkan mi ọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ tó lè sọ pé ó ní kẹ̀kẹ́ nu lé mi èmi ni mo ní gbogbo ẹ̀ mo dẹ̀ ti ní nǹkan mi ti pẹ́ ní 2014 mo ra mọ́tò 2014 tó tó ní 2016 mo ra tuntun 2016 ní 2017 mo ra jẹ́ autobiography rage orí mẹ́mẹ́ ní 2017 mo ra 2017 model ní 2018 mo ra Benz GLE 450 2018 model gbogbo àwọn tuntun náà wọ̀nyí mo ra nǹkan mi omi o kò tí ju 100 km gbogbo mo ń gbé wọn lọ mi gbé wọn jáde mo kẹfì tó lé ní èyí sì lè kàn mọ́ ní kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn kìí ṣe mẹ́fà kìí ṣe méje tí mo ti kọ́ ti pẹ́ inú ilé ìta wà yìí 2014 ni mo sí Òṣùpá bá mi sílẹ̀ kan lóṣogbo ní 2008 lókè odò Òṣùpá ló bá mi sí ó bá mi sí kan bí báyìí ní 2012 ìjọba wá jó 9 2012 ló bá mi sí ilé 2014 mo dẹ̀ tún láwọn méjì tiẹ̀ sí tí mo kẹ́ kọ́ so kí ni mo ń wá tọ́lọ́hún sí fún mi but gbogbo tí mo níyẹn tí bá fẹ́ sùn bí tí mo fẹ́ sùn kò jù báyìí lọ gbọ́dọ̀ gbọ́ báyìí tó bá tọ́lọ́ bá fún mi lórí ọ̀fẹ́ tó bá jí mi tí mo sùn lọ tẹ́kọ̀ọ́ ra jí mi pé lajú kan ọ̀yà wo bó ṣe rí fún mo gbé fọ́tò rẹ̀ fún ẹ wo bó ṣe rí ò jù báyìí lọ ìyẹn ni pé tá a bá kó àfi gbogbo ẹ̀ lẹ́nu but tá a bá ṣe dáadáa pẹ̀lú àwọn fámìlì wa tá a jà fẹ́tọ̀ wọn ó kọ́ wọ̀ ní tánú ẹ̀ láíláí ohun tẹ̀mí máa ń wò nìyẹn kì í ṣe pé nǹkan kan àwọn tó máa ń tẹnu gbogbo mi máa ń sọ fún wọn pé ẹnu lẹ̀ ń jà ẹ̀ lè dá mi mú mo fọlọ́ ń bura ẹ̀ lè dá mi mú ẹ̀ tó bẹ́ẹ̀ ká tiẹ̀ sọ pé ìjọba jọ fi ìwà pé ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ̀ lè dá mi mú gbogbo tí mo lè fi báyìí dààmú ní ẹ̀ tó bẹ́ẹ̀ tíjọba ní mo sí ilẹ̀ o ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ para yín ṣe lè dá mi mú ẹ lè dá pọ̀ fọlọ́ tó ní orí mi bọ̀ èmi fúra mi bí wọ́n tó ń janu lẹ́yìn mi ò bá mọ̀ mi mọ́ra mi kó tó bẹ́ẹ̀ lóògùn kẹ ìrọ̀lẹ́ pa mo tún wá níjọba lẹ́yìn ṣe tó bẹ́ẹ̀ tí mi bá níjọba gan
ohun tí mo fà láyé Buhari láìsí ìjọba sẹ́wọ̀n ẹ̀wọ̀n àwọn bàbá wọn lè fà wọ́n gbàgbé wọn nù ayé ni kódà wọ́n sọ pé ọlọ́pàá méje lọ́lọ́ bá lé tọ́lọ́pàá mẹ́ta bá wọn bá wọn lé wọ́n sá lọ ni èmi ò sọ pé èmi jàjà yẹn láì níjọba kankan lẹ́yìn pé ẹni sọ níbẹ̀ ẹ̀yin lóde pé bíjọba kan ẹ̀ tó bẹ́ẹ̀ kí ẹ ṣe pé mo fi ẹnu ṣe mo dẹ̀ mọ̀ bọ́ yìí dáadáa èmi dẹ̀ tó bá gbá sùn lọ yẹ èmi mọ̀ ń lídìí ogun fúnra mi àwọn tí ń tẹ̀lé mi mọ̀ pé mi ní sọ pé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mi máa sá sí ni. èmi ò ní sọ pé ẹ lọ bẹ̀ èmi gẹ́gẹ́ fẹ́ lọ ẹnì sọ ń bẹ̀ kájọ débẹ̀ èmi mọ̀ dẹ̀ bá ṣáájú níjọ́ ta jọ́ ń káàkiri wọn sọ pé mi wà lẹ́yìn wọn rí èmi ni mo fẹ́ mọ tọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ àwọn tó bá fẹ́ dá wa lọ́nà èmi náà máa kọ́kọ́ rí. tó bá bàjẹ́ sẹ́yìn ọ̀gá mi ló máa kọ́ sọ pé. èmi ni ẹ fẹ́ kọ́kọ́ rí bọ́lọ́pàá kan bá blọ́ọ̀kù àbẹ́ níbọ̀dé wá blọ́ọ̀kù èmi náà máa kọ́ blọ́ọ̀kù kí ló ṣẹlẹ̀. good boy. ìjọba kọ́ ọlọ́run lọ́mọ ká tó wá sọ pé bàbá Tinubu wá fún wa ní full support kì í ṣe pé small support o àwọn tí ń janu pé tá a bá wà bì kàn yẹn tá a bá ti wá bẹ̀ kàn àtàkì wa tọ́lọ́pọ̀ bá ní mo mú wọn lójúlé tá a bá pa wọn lọ́pọ̀ mú wọn tí wọ́n bá pa wọn lọ́pọ̀ mú wọn mo fọ́lọ́ tọ́lẹ̀ mi fura fún gbogbo ẹni mo fi sọ kò sí ẹni tó ń bí da nínú wọn tó lè ní ká mọ wá àdúgbò kan a máa wá bẹ tẹ bá pa wá ń bẹ ẹ̀wọ̀n ni gbogbo fámìlì yóò kù sí níbi tọ́nà fún mi lórúkọ dé ẹni wọ́n lè dágbò wò lọ́nà níbi kan tá a bá tún wá pa yín ẹ̀ tún jẹ̀bi wọn ni wọ́n tún mọ wá yín kiri tọ́nà ilẹ̀ dá wa lọ́nà mẹ́ ẹ̀tọ́ wá bẹ́ẹ̀ ìjọba mọ̀ kó à ń bọ̀ ń bẹ̀ kí n tó wà àdúgbò kan wọ́n mọ̀ pé mo ń bọ̀ ń bẹ̀ èyí rìpọ́tà ara ń gbé mo ń lọ síbi báyìí in case nǹkan táwa dẹ́ẹ̀dẹ́ ní ta lè fi support ìjọba là ń ṣe yìí ní ká sáàbò fún àwọn fámìlì wa fáwọn ọ̀rẹ́ wa bàbá wa ìjì tó wà ń bẹ̀ lẹ́nìí tí n bá pè lóru mọ́ fọ́lọ́n búra bàbá yẹn máa gbé fóònù mi torí pé ó fàlàáfíà fáwọn tó ń sa ìjì lé lórí ó dẹ̀ rí pé nílùú òyìnbó àwọn aráàlú àwọn náà máa ń support ìjọba níjọba fi ń ríṣẹ́ sí àwọn ìyá kẹ́mi bẹ tó ipa arúgbó ni wọ́n máa gọ sínú ilé wọn báyìí tí wọ́n bá ti kófìrí ẹnìkan tó wò rí ládùúgbò wọn pọ̀lọ́pàá ni kí àwọn ọlọ́pàá ti débẹ̀ ohun tó lè fi ràn ìjọba lọ́wọ́ nìyẹn kì í ṣe pé àwọn ọlọ́pàá wọn ní wọn wẹ́jú àwa la máa rí nǹkan la máa sọ fún wọn àwa ni wọ́n ń da àwọn bàbá wa láàmú lóko ni wọ́n ń jí wa gbé àwa la sọ fún ìjọba pé àwa náà ti support yìí àwa agbára wọ káàkiri ti bẹ́ẹ̀ ń bì o ṣùgbọ́n bí táwa alágbára ta ṣe dèrè fún wa support wọ́n dẹ̀ succeed òun la ṣe yọrí ìjọba ẹ ti understand bàbá Tinubu ní bẹ́ẹ̀ Yorùbá ni agbọ́dọ̀ jẹ́ kó láṣẹ yọrí kọ́lọ́ wọn fi ọba yẹn bú Yorùbá wọ́n kẹ́ wá ní à ń sọ̀pọ́tì ti Yorùbá ẹ̀yìn jàgbára lọ gbé lọ́wọ́ kẹ́ ká sọ̀pọ́tì Tinubu wèrè ní yálà yá ẹ̀. ṣé ìwọ ni kí n sọ̀pọ́tì ṣé ìwọ ni kí n sọ̀pọ́tì bàbá yẹn fún mi bàbá big opportunity ló fún mi o. ló fún wa. ló fún gbogbo Yorùbá torí pé àǹfààní opportunity tó fèmí lẹ́yìn fi wá bá mi lé sí lẹ́fí ń bá mi sọ̀rọ̀ lẹ́fí sọ pé ta ló fún wa nílùú ẹ̀kún bàbá yẹn kọ́ ni tí ọba fún mi sí mo lè dáhùn kẹ̀kẹ́ sí mbẹ́ ọlọ́pàá mọ̀ kó igi ni bọ́dọ̀pọ̀ bá mú ọmọ ìlú ẹ̀kún kẹ́sì tí bá pẹ́ ẹ̀jì pé bàbá mi àwọn ọmọ tajọ́ ṣe security and sábò fún àwọn family wa ọlọ́pàá mẹ́nìkan kò lè tó 2 minutes wọ́n pèsè ẹgbẹ́ gbẹ́júlẹ̀. ìgbà tó ń pè mí pé kan ṣẹlẹ̀ ní Badagry ẹsẹ̀kẹsẹ̀ tí mo pè wọ́n ní kan ẹ fọ́nlẹ̀ ní zone 2 wọ́n lè fọ́nlẹ̀ ẹjọ́ wọn lọ ọmọ ìlú ẹ̀kún ni wọ́n nọ́mà ìyẹn fi hàn pé ìjọba fẹ́ tiwa àwa dẹ̀ fẹ́ tiwọn so kí la fẹ́ mọ bínú ara wa fún èmi Ọlọ́run rínú mi pé èmi ò bínú nìkan mi bẹ́ẹ̀ níbọ̀dì jà kí ni mo fẹ́ bá yín jà fún kí ló bẹ̀rẹ̀ mi àti yín jà pọ̀ ṣé ìjà tẹ́ ń jà yẹn ṣé ìbínú pé bóyá wọ́n fún mi lówó kan kí ẹ bá gbàjú mi lọ mọ̀ ń bínú owó tó bá fún yóò tiẹ̀ kàn mí torí mo ní lọ́wọ́ mo fọlọ́ ń búra ohun tẹ́ ẹ̀ ń sẹ́fẹ̀ mọ lọ́bì gbà yẹn mo ní jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ èmi ní lọ́wọ́ jù yín lọ náà èmi ò bínú ti yín ok Ilios mo tòjọ́ yìí èmi nìkan ní Ilios mẹ́jọ tó ẹ̀tàrí 8 mẹ́jọ ni mo ní tó méjì wà lọ́dọ̀ mọ́fì mẹ́fà ní bẹnu lé mi báyìí sí tó ní o èmi ni mo ní nǹkan mi bàbá ọ̀nà èyí tí bàbá ọ̀nà fún wa kọ́lọ́n jẹ́ ẹ̀mí bàbá yẹn ogun tó tún ni mo gbé fáwọn Ọ̀ṣun ni ló ẹ̀bí sí Ọ̀ṣun ló ní bẹ́ẹ̀ yes Ọ̀ṣun ló ní bàbá fún pé àwọn fi sọpọ́ọ̀tì bàbá dáadáa wọ́n làwọn fi sọpọ́ọ̀tì security Ọ̀ṣun state mo rẹ̀ ẹ̀ brand ẹ̀yìn Ọ̀ṣun ẹ̀gbà nǹkan yín gómìnà kó máa fún yín Sanwó-Olú máa fún yín ó sọ fún mi kó máa fún yín gómìnà Èkó ó fẹ́ security tó dáa jù
wọ́n dẹ̀ fọ́ sí rẹ̀ ọ̀ndẹ̀ kì í ṣe pé àjọ lọ ni kì í ṣe 99 o Sanwó-Olú fọwọ́ sí ìwé ẹkùn Sanwó-Olú dẹ̀ máa fún yín ní mọ́tò tí yín lọ́tọ̀ tó pé ẹ̀yin Lagos State security ìwé ẹkùn mọ́tò yín rè 100% ni kì í ṣe 99 Sanwó-Olú fẹ́ àlàáfíà fún ẹ̀yin náà wò náà Sanwó-Olú máa ń jáde fúnra ẹ̀ pé ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ ẹ̀dá padà tí wọ́n ti wá gọ́ọ̀nà tá fẹ́ nìyẹn gọ́ọ̀nà tó fẹ́ ààbò fáwọn tó ń ṣe gọ́ọ̀nà lé lórí tábà irú gọ́ọ̀nà Sanwó-Olú yẹn bíi méjì mẹ́ta mẹ́rin mo fọlọ́ ń bora security wa máa tight èmi ni mo mọ full support Sanwó-Olú ń fọwọ́n security èmi ni mo mọ àwọn kan bẹ tó ń pè ní JTF lẹ́kọ̀ọ́ Sanwó-Olú fún ọ ní full support pẹ̀lú àwọn mọ́tò tó dáa adẹjọ sọ̀rọ̀ gọ́ọ̀nà jẹ́ kí n mọ̀ pé tẹ́ bá ti lọ́ọ̀nì wọn tán ẹ wá kẹ́ mọ́ wá bá mi máa fún wọn ní mọ́tò but kàn ṣiṣẹ́ bí iṣẹ́ kì í ṣe pé kí àwọn àtọ̀pọ̀ àmọ̀jà kẹ́ dá sí tọ́ka yìí. irú ẹkùn. pé kẹ́nìkan mọ̀jà ládùúgbò kẹ́yà ní àwọn ọ̀rọ̀ ẹkùn débẹ̀ wọn lọ kó wọn kí n ti pẹ̀lú yẹn security bí tó bá ti ń tẹ́ àwọn bandit bá jiyàn gbé tàbá àwọn olè wọ̀bì kan ẹ fún ọlọ́pàá support kẹjọ ṣàṣeyọrí ń bẹ̀ kínú gọ́vnà dùn kínú CP dùn kínú IG kan dùn pé yes kò sẹ́ni tó lè fọ́ kàn yín kò sí dọ́kàn tẹ́ bá ọkọ̀ àtìyàwó bá ń jà ẹnìkan lọ sọ fọlọ́pàá bí ẹnìkan bá ní ẹnìkan jẹ mí lówó lọ sọ fọlọ́pàá àwọn èsì àfipá gbowó lọ ilé ẹjọ́ ẹ lọ́dọ̀ ọlọ́pàá kọ̀ọ̀kan mi ṣe ti understand wọn tó kàn àwa ní security kólókó lè lóko kólódó lè lóko tó ti yé sìn ọ̀dẹ̀ security wà wà fún gbogbo ọmọ Nàìjíríà ni àwọn tí máa ń ṣe ẹ̀dá làwọn fẹ́ bájà àwọn olórí burúkú ẹ̀dá kan ń sọ̀rọ̀ tí wọ́n ń disturb ọ̀la fẹ́ bájà ó ṣe rí nìyẹn ọlọ́run ní bí ọba yìí. Thank you very much. Yàrá kẹ́tọ́ máa fọ́gà mi láti ọ̀rọ̀. Màá bàbá sì sọ̀rọ̀ ìlú tó bá ẹ̀fọ́ wọn báyìí sáré rẹ̀. Ta ni kọ̀mọ́dà yẹn lè sọ̀sà? Ìlà àti sábà fún. Wáyé tó wù. Ó wà lọ Yorùbá bẹ́ẹ̀ Sọmọ yẹn. ọmọ Yorùbá. Ọmọ ìṣèlú lè. Wẹ́ nǹkan tó ń fẹ́ kẹ́ mọ̀ ni pé nígbà tó ń gbé létí ọ̀sà tí ìsọ̀gbọ̀ létí ọ̀sà ẹni kò sọ lórí wọn bẹ́ẹ̀ ṣé kò ní dìjà. Kò lè di ìjà. Ẹ ronú sí o ẹ bọ́ bá lú yẹn sọ. Àmọ́ bá ṣe rí ọ̀gá ẹjẹ́ ní sọ̀kọ́. Ẹ jẹ́ kí n sọ dúdú fún yín o ẹ mọ̀ sọ pé mo bẹ̀ sí sí o. Báyìí ní sẹ̀ǹkẹ́ mọ́ ìyàtọ̀ ló dín fáfẹ́ nìyẹ́ ẹ̀kú tó gbé lóko. Tó bá wọlé sòkú yẹ jẹ tó bá wọlé sá lórí àpáta tó bá wọlé gbẹnu yàrá kan jọ bí ọba ti nírun sí ẹ lọ bá ọba Ìbẹ̀jú kábíyèsí abẹ etí ọ̀sà ẹ lọ bá ọba etí ọ̀sà yẹn wọ́n bá pọ̀ bẹ́ẹ̀ ẹ pa àwọn ọba yẹn jọ sí mítìn papọ̀ ẹ tó bá jẹ́ olórí wọn bẹ́ẹ̀ ní kẹ́ kó mítìn sọ́dọ̀ ẹ̀ kẹ́ pa àwọn ọba yòókù náà sọmọ wọn pé bàbá afẹ́bá yẹn ṣe mítìn bàbá wa lè jẹ́ àlàáfíà Elégùṣì ẹ lọ bá bàbá Elégùṣì bàbá wa lè jẹ́ àlàáfíà láfẹ́ nílùú wa ń bí àtìmọ̀pẹ́ yìí lólórí tó gbogbo àwọn ọba yòókù afẹ́kàn wà lọ́dọ̀ yìí afẹ́kẹ́ fa ẹni tẹ́ bá fẹ́ tó jẹ́ olórí security fi guarantee security wa ìlú ẹkùn wa tá a dálẹ̀ o ẹ fa ẹni tẹ́ bá fẹ́ létí ọ̀sán ń bí ọmọ yín tẹ́ bá fẹ́ ẹ fà fún wa pé ìdánìyẹn o. ọba iná ọmọ tó wà lóyà sí wọn o tẹ́ fi ní problem bẹ́ẹ̀ tẹ́ bá lọ fọmọ tí ó wà lóyà sí bàbá Elégùṣì tẹ́ fà kalẹ̀ mẹ́ẹ̀ tó bá lọ tako bàbá Elégùṣì ẹ̀ ní problem ọmọ tó bá free mọ́ bàbá Elégùṣì tí bàbá Elégùṣì mọ̀ pé ọmọ mi eléyìí ni àyànfẹ́ ọmọ mi tọkàntọkàn ẹ lọ bá bàbá Elégùṣì pé bàbá ẹ pa àwọn bàbá yòókù sí ẹ mọ̀ jẹ́ kọ́ bàbá kan pè é sí kọ̀rọ̀ Elégùṣì ni olórí wọn bẹ̀ ẹ lọ bá bàbá Elégùṣì àbí ìyá mi mo sì ẹ bá ti ń gba ibi tí ọ̀yẹ ẹ dá mi padà ẹ lọ bá kábíyèsí Elégùṣì pé bàbá wa ni ká ní ẹ fẹ́ àti ìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tá a wá lọ bá wọn tọ́jú ká wọn dá wa padà pé no ọba ni aláṣẹ nínú ìlú ẹ àṣìrípẹ́ yìí ló lórí talẹ̀ fẹ́ kí bàbá yẹn kọ́ wá yẹn tó fẹ́ fún yín ká wá fàwọ́ ẹ̀ sókè bẹ́ẹ̀ bí yẹn sì máa ń sọ nǹkan nìyẹn bàbá yẹn lọ mọ ìlú ẹ̀ òun lọ mọ nǹkan táwọn fẹ́ òun lọ́dẹ̀ mọ ọmọ tó believe kí la oṣù ni tó trust ẹ́ ìṣẹ̀lẹ̀ ń wẹ̀ níwájú wa náà. ọ̀sẹ̀lẹ̀ o tó rẹ̀ pé mọ̀sẹ̀ ń pèsè peter fọpọlọ sí ni o kó tó correct ẹ jẹ́ ká ṣe báyẹn so ti yẹn sì tí bá lọ mọ nǹkan wá lọ́yọ̀ọ́ tẹ́ fi ṣe nǹkan kan bẹ̀yẹn tí bàbá yẹn bá takò ẹ máa ní problem bẹ́ẹ̀ o àwọn Elégùṣì dẹ̀ níjọba àwọn ẹ̀rọ bẹ̀rẹ̀ yẹn wa o kàmọ́jà ṣe nǹkan tí mo sọ fọ́mọ kan tó ń bá mi sọ̀rọ̀ mo ní Olúgbọ́n bàbá mi ni ohun tó Olúgbọ́n bá fẹ́ nìkan fẹ́ lu ẹ̀ òun ní background ìrù ẹkùn yìí bàbá Olúgbọ́n yẹn Olúgbọ́n àgbẹ̀mọ̀ bàyà òun ní background ẹ̀
òun tó wá gbé nǹkan wá látọ̀dọ̀ president òun lọ́wọ́ lòun fẹ́ nǹkan nùlù òun ní aráàlú bo ni ẹ́ lọ tò sọ́dọ̀ ẹ̀ kọ́ lọ forí balẹ̀ ńbẹ̀ kọ́ sọ tó fẹ́ bàbá mi kí lọ fẹ́ ọmọ fẹ́ rè òun tó fẹ́ yẹn náà lẹ́gbẹ̀ẹ́ abẹ́gé kò sọ̀rọ̀ mẹ́ òun tó lébùsì bá fẹ́ ní kẹfẹ́. mo sì jẹ́ nìyẹn. ẹ káàbọ̀ padà sí ìkànnì Tèmídire Independent Television. Ẹ ti rí ibi tí fídíò yìí parí sí. Àyè sì wà fún gbogbo tẹlẹ́rú-tẹlẹ́mù àwọn tí wọ́n bá jẹ́ olóòótọ́ inú tí wọ́n lè bá Sunday Igboho Oòṣà ṣiṣẹ́ papọ̀. Sunday Igboho Oòṣà ó sì fẹ́ fi ìrù ẹkùn lọ́lẹ̀ káàkiri gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ jọmọ ìbílẹ̀ àdúgbò kọ̀ọ̀kan ẹ yọjú sí Chief Sunday Igboho ẹ ṣàlàyé fún pé ẹ ń wá ààbò lágbègbè yín. Ohun tó dájú ni pé Chief Sunday Igboho á gbà yín tọwọ́ tẹsẹ̀ láì ní ná yín ní sísì. Ohun tó dájú ni pé òótọ́ ọnú nìkan ni Chief Sunday Igboho ló ń béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ má sì da òun. Mo sì mọ̀ wípé Olódùmarè á túbọ̀ máa bá wa dáàbò bo Chief Sunday Igboho lọ́wọ́ àwọn ọ̀tá, lọ́wọ́ àwọn aṣebi, lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé kò ní jẹ́ oyè olórí ológun ilẹ̀ Yorùbá. Láìpẹ́ láì jìnnà wọ́n máa wúyè fún Sunday ọmọ Adéyẹmọ Igboho gẹ́gẹ́ bí olórí ológun ilẹ̀ Yorùbá. Ẹni tó bá wùn kó dunnú, ẹni tó bá wùn kínú ẹ̀ bàjẹ́, àmọ́ ẹ má gbàgbé pé ẹni tó bá ń fẹ́ ire fẹ́lòmíì ire á bá òun náà. Àní rí jù báyìí lọ. Túnjí Àlàmú lórúkọ tèmi ń jẹ́ Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí ọmọ Adìílẹ̀dógún, Ìṣẹ̀rẹ̀ Ìkòyí ni mí ọmọ Agbọ̀n Oyùn, Ẹṣẹ́ Òríkúsá ni mí ọmọ Adìílẹ̀ kíkú tó dé, èmi lọmọ jagunjagun tó ń jíṣẹ́ ogun fọ́ba. Ire owó ire ọmọ rẹ àlàáfíà tí í ṣe baálẹ̀ ọrọ̀ kó máa jẹ́ tiyín kó máa jẹ́ tèmi lọ́jọ́ tòní. Ire iwájú ire ẹ̀yìn ire òsì ire ọ̀tún. Apá méjèèjì ni ẹyẹlé fi máa ń kó ire wọlé. Ire tó ti wọlé yín ò ní jáde mọ́ lágbára Elédùà. Ó dàbọ̀.